إذا دخلتم بيتا فسلموا على آله وإذا خرجتم فودعوا عليه بالسلام على حاجة ولا سقمي أبني أيا مصطفى بارك الله فيك جزاكم الله خير الجزاك وعلما وفهما بجاء ثورة الكوثر ورفعناه مكانا عليا mo fẹ́ bá ẹ jó Ọlásùnkànmí mo fẹ́ bá ẹ jó ọmọ ọlọ́jọ́ ìbí Àbẹ̀ní Adé ọlọ́jọ́ ìbí alájọ Ọlásùnkànmí ó dájì mo kí ó Alábẹ̀ní kò má fẹ́ yí sópin Alábẹ̀ní ó kò má fẹ́ yí sàṣemọ́ Alábẹ̀ní ọdọọdún ní sàkó ń rúwé Alábẹ̀ní o ọdọọdún lérú wa ń wà kó má fẹ́ yí sópin nílé ayé ó yá ẹ wá bá mi jó torí ọlọ́jọ́ ìbí o ẹ wá bá mi jó torí ọlọ́jọ́ ìbí lọ́mọdé pẹ̀lẹ́gbà ẹ jẹ́ ká jọjó torí Alábẹ̀ní ẹ jẹ́ ká jọjó torí Ọlásùnkànmí o ẹ jẹ́ ká jọjó Súnkànmí ayé rẹ̀ á dá o ayé rẹ̀ á dá Ọlásùnkànmí ayé rẹ̀ á dá o ayé rẹ̀ á dá o Ọlásùnkànmí kò ní já ṣe mọ́ ayé rẹ̀ á dá o Aya Musitọ̀fà kò ní já ṣe mọ́ ayé rẹ̀ á dá o ọmọ Aláàjì Abdulrasheed o ayé rẹ̀ á dá o ọmọ Aláàjà Kudiratu mi o ayé rẹ̀ á dá o ayé rẹ̀ á dá ayé rẹ̀ á dá Ìyá Àbọ̀lọ́rẹ́ ayé rẹ̀ á dá o ayé rẹ̀ á dá.
àpà abilẹ̀sùn ọ̀bẹ̀lẹ̀ èṣù rẹpẹtẹ ó di láàkí ni mo dá kó sálẹ̀ ọ̀hún yìí èṣù mú mi lóko jẹ ọba fẹjọ́ mi ṣẹ̀bi ó tún délẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ mo tún dá kó sálẹ̀ ọ̀hún èṣù tún mú mi lóko jẹ ìgbà tó délẹ̀ kẹtẹ ẹ̀wẹ̀wẹ̀ èyí tí mo dá kó sálẹ̀ ọ̀hún èṣù dọ́kọ̀ mo ní òòlè ìjókòó tí mo dá ọba dọ́dọ̀ ọba láàfin òye ọba bíọ́dún lọ́ba bá fẹjọ́ mi sáré mo pẹ́ kí ló dé wọ́n ní kí n mo foko mi gbìn mo ní mo fi gbòwú wọ́n ní kí ni wọ́n fòwú ṣe mo lásọ ni wọ́n pẹ́ kí ni mo wọ̀ o mo lásọ boró aṣọ lóró wọ́n ní mi ò mọ̀ pé bí ò bá sí aṣọ bí ò bá sí ẹ̀wù irú ìdílà bá mọ̀ rí o Àbẹ̀ní o bí kókó bí èèwò bí ikú bí agbárin ọmọ ẹlòmí bá jọra alẹ̀ ìbájọ̀bọ ni ọmọ ẹlòmí bá jọra alẹ̀ ìbájọ̀ ọmọdò ọmọ ẹlòmí bá jọra alẹ̀ ìbàjà ayálé bàbá tó bí ọlọ́mọ abilẹ̀sọ ìgàwá tá ọmọ lẹ́yìn èyàn kí nílé bàbá alájà Ọlásùnkànmí Àbẹ̀ní kó má fi lẹ́yà ẹ̀ sí o ọmọ alájà Kúdírátù Jájì sàkínilẹ́yà rẹ̀ o sàkínilẹ́gùn òrọ́kẹ́ àgbẹ̀dẹ òrọ́bà bàbàbàbàbàbàbà ọmọ gbìnrín bí ẹ̀rú o òkè àmì kan lọ́nà rẹ̀ ẹ̀gbọ́n mi àbúrò mi gbogbo wọn mi gbọ́kàn yìí ní àánú ni wọ́n mi ó pẹ́ rọ́wọ́rọ́wọ́rọ́wọ́ o ọjọ́ tí alágbẹ̀dẹ ò bá ti rọ́wọ́ mọ́ tọ́lọ́kọ̀tà aládàáni ó mọ̀ sùn sọ́nà oko àgbẹ̀ ayéròfẹ́ ó ti mú mi nírin jẹ ayéròfẹ́ o arógun máa sọ ayéròfẹ́ oníbẹ̀bẹ̀ sọ kẹ̀kẹ́ mi ta dídùn aṣọ lè dìde èèyàn. ayé Mustapha ayé Abdulganiyadi sádàkùn máa dágọ̀jọ̀gọ̀ ọjọ́ Alhaji Mustapha ń kọ́ṣẹ́ pẹ̀lú àlàáfíà ara gbogbo ọ̀rọ̀ tó gba yín lẹ́rìí Ọlọ́run wọn bò níjó pa yín lẹ́kún láéláé ẹ̀ nírèlẹ̀ ẹ̀ mọ̀ gani màmá Hikmat Àpínkẹ́ o ìyá àkọlọ́rẹ́ ni mo pè wọ́n màmá Sákírù Ọlámilékan Àdìsá ọmọ Àdìsá mo pẹ́ ṣe bí wọ́n mo pè wọ́n Alhaji Mustapha Àdìsá ni mo pè wọ́n ẹjọ́ mọ́ ń jẹ́ mi Ìkòròdú ọ̀gá o ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ o ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ Mustapha ọmọ ìmọ̀lẹ̀ afẹ́lẹ́jà ọmọ sáwọn ní pọ́ríkì ẹsẹ̀ òrìṣà kòdó òpẹ́ méjì o àyàfẹ́ lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ o ìlú tó tóbi tí wò lálàárù gbogbo wọn lọ̀gá pátápátá nílé bàbá tó bí ọlọ́mọ Àdìsá dàkún máa gbá dídùn ẹnu mi ẹ̀yin ló máa sàlẹ̀ jẹ́jẹ́ o ó máa sàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni tí ó rò bí irin bí ogún bí ọgbọ̀n ayé bẹ̀lẹ̀ bàbá yín tọmọtọmọ aya rẹ ti sọdún ọdún yìí láyé ó ṣe tẹ̀mí ìtòwó tọmọ ata ikú bàálẹ̀ ọ̀rọ̀ o Alájà Ọlásùnkànmí Àbẹ̀ní alárànṣẹ́ ni mò ń pẹ́rẹ́ o alárànṣẹ́ àdínní kọ́mù Nasrudeen Islamic Foundation gbogbo yẹn náà amọ̀rìlágbára ọlọ́wọ́n ọba Àbẹ̀ní gbogbo tó pọ̀ lẹ́rí ọlọ́wọ́n bò níjó pọ̀ lẹ́kún láíláí ó sọdún ọdún yìí láyé mo pẹ́ wàá ṣe tẹ̀mí ìtòwó tọmọ ní ata ikú balẹ̀ ọ̀rọ̀ àárín ní lóde àbẹ̀rẹ̀
fèyí ṣàṣe mọ́. Ibi tẹ́gbẹ́rẹ́ ti náwó kó má ṣe nójú. Ibi tẹ́gbẹ́rẹ́ ti ń gbàyè o kó má ṣe gbẹ̀tẹ́. Ibi tẹ́gbẹ́rẹ́ ti ń lọ́lá kó bá wọn lọ́lá. Ẹ̀sà mi ayé.